náírà. Sọ́kùnrin náà wọ́n lè wọ́n rà. Ìdàgbà tó bá sùn wà wọ́n rà. Ifá. Ìgbé ṣágàsọ̀ yìí ni ẹ ti mú ọjọ́ tí ẹ ti mú àkókò tẹ́lẹ̀ ṣe ọdún yìí. Wọ́n ọ̀rọ̀ náà ló ṣe bí ọ̀rọ̀ tí olùgbé adé èkó. Lérè fè báwo ni rí ẹ̀ ń gbà ẹ̀? Báwo ló ṣe lára bó ló ṣe lọ́kàn yìí? Ṣé bọ́bọ́ yá gbà mí nínú jẹ́ mọ́ọ̀ṣì? Lóòótọ́ ṣe mọ̀ pé tí bàbá ṣẹlẹ̀ lójijì, ó jẹ́ àgbà tó sọ́ọ̀dì. Mo àdéhùn dídì èmi ò àdéhùn torí pé mo mọ̀ pé tí mo gbà. Àǹtí mo lè mọ̀ wípé everything ó ṣẹlẹ̀ for a reason. Nígbà yẹn mo mọ̀ pé wọ́n lè fẹ́ gbé mi ga ni àwọn ọ̀fẹ́ lọ́wọ́ pé wọ́n máa rí ṣe wọ́n láti tún gbé mi gòkè ju bí mo ṣe lérò lọ. So mo ṣe kórè àmì bá lára bákan. Torí mo mọ̀ kan tí mo ṣe, mo dẹ̀ mọ̀ kan tí mo gbà. Mo dẹ̀ mọ̀ bí ọ̀nà tí mo wà yẹn tó ń fẹ́ máa bá mi jà sí ìyẹn àti tó ń máa lóhùn tí mo lé lórí. Mo mọ̀ pé ọ̀nà tó pè mí. So mo ní ní kọ́ọ̀tù mi. Ẹ fẹ́ ṣe ẹ ti ṣe àbí? Ẹ fẹ́ ṣe ẹ ti ṣe. Bó ṣe wá rí lè nìkan pé bá ṣe ṣáájú àsìkò yìí, ìlú lè tún dùn báyìí lọ. Ó lè má dùn tó báyìí. Ó lè má dùn tó báyìí torí pé káàdì tí mo ní tẹ́lẹ̀ wọ́n ṣe gbọ́dọ̀ tó tó báyìí. Kápọ̀ ra ṣe ní fìsílítì wa nínú ilé wa. Ṣùgbọ́n nígbà tí irú mọ̀lẹ́ ti rí pé kò ṣe bá àwọn ṣe pátì kan, àwọn náà wá gbéra wọn jáde, Olódùmarè fúnra rẹ̀ ló pa gbogbo. Sọ tó fi pé onírúurẹ ẹnìkan tí irú mọ̀lẹ́ máa ṣàánú tó máa gbé lọ́wọ́ sókè tí ò ní tẹ́ ló pe òṣùpá fún wa. Yàtọ̀ sí ẹ̀dẹ̀ ni àwọn èèyàn tún dìde, oríṣiríṣi àwọn èèyàn tún dìde tí wọ́n tún ṣe ìrànlọ́wọ́ pé àdésí agbọ́dọ̀ ṣe ni. So a fi eléyìí sọ pé irú mọ̀lẹ́ ṣe Olódùmarè ṣe. Olókùn ṣe, májè ṣe. So àti ṣe ó lè yẹ wa kí wọ́n fi tún. Ẹ̀jọ̀ báwo lẹ ṣe fi ìbàdàn gbógun yẹn dé nílọrin? Báwo? Well, ní bí a bí the first week tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀, mo feel bad. But nígbà tí gradually bí story ṣe hàn fún mi, mo padà realize pé Olódùmarè fẹ́ kí n rí àwọn àṣírí kan tí mi ò mọ̀ tẹ́lẹ̀. Because so many things ni mi ò mọ̀ tẹ́lẹ̀ nípa ìlú Ìlọrin, or àwọn èèyàn tó wà nínú ẹ̀, or àwọn èèyàn kan. So mo believe pé Olódùmarè tó fẹ́ la ojú mi sí àwọn kankan láti rí ilé. Nǹkan tí mo feel nìyẹn pé there's a lesson to learn nínú gbogbo ọ̀rọ̀ yẹn. Kò ń ṣe pé ariwo yẹn ni mo wo ẹ̀kọ́ tí mo rí mú jáde nínú ẹ̀. Ọmọ ẹ̀gbá ní ẹ lọ sí Ìlọrin ẹ̀lú ń bẹ̀ ẹ̀lú ọdún mélòó tí ìyá ẹ̀ ti mọ̀ yí dáadáa. Ní ṣókí, irú ìlú ògùn ìlú Ìlọrin. Well, to me, if I will be sincere, nítorí pé òtítọ́ ló dáa. Ìlọrin is a very peaceful place. Ìlú tó yẹ pé tí wọ́n bá gbé àlàáfíà wà ń bẹ̀ ni. Ṣùgbọ́n ṣe mọ̀ pé kò sí bá ṣe lè sọ wípé ìlú máa dáa tó àwọn alákatakí tí àwọn èèyàn burúkú gbọ́dọ̀ wà nínú ẹ̀. Àwọn at least gbogbo nǹkan tó ṣe kò ṣe everybody ló sọ̀kọ̀ sí. Ṣùtì a ní àwọn ọmọ tó yẹ pé ayé wọn ti bàjẹ́ tí yẹ pé àwọn kan fẹ́ ba àpéjọ fẹ́ jogun lẹ̀ ní. Nǹkan tí mo feel nìyẹn o pé àwọn yẹn wọn kàn fẹ́ ba ìlú jẹ́ mọ́ onílù lórí ìlú tó jẹ́ pé bí okun ìlú ló ń lù. Ṣùgbọ́n naturally Ìlọrin is a peaceful place. Torí èmi ò mọ̀ ṣe ọ̀ṣẹ́ pàrọ̀. Nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ oríṣiríṣi là ń gbọ́, ẹlòmí pé ní Ọ̀ṣun, ẹlòmí pé ní Odò, ẹlòmí pé ní Ìgbó gangan ní Ọmọlára, Ọlátúnjí ṣe gan. Olókun àti Ajé ló ṣàbí. Òun ni mo fi jẹ́ èdè Ajé ṣùgbọ́n ní olókun. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà gbogbo orúkọ̀dẹ̀ náà ni. Nítorí pé oníṣẹ̀ṣe ni mí. Mo ṣẹ̀ṣẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe yẹn gbogbo orúkọ̀dẹ̀ ní ọba fún. Kò sẹ́yìn tí mo lè fi pè mí náà bẹ́ẹ̀. Ṣùgbọ́n basically Olókun Ajé Kristi sí níbí. Oró tá a gbọ́ ni wọ́n ní pé ẹ fẹ́ lọ bọ odò Ọ̀ṣun kan ni. Ìlọrin òsì nígbà kéèyàn kan jáde nínú ìgboro ní òkè Áńdì kó ló fẹ́ lọ bọ̀ Ọ̀ṣun. Kò sí ibùkẹ́ yóò jáde ẹ̀rọ pé mo sọ̀rọ̀ yìí tó yẹ pé àwọn akẹgbẹ́ wa tó fẹ́ máa kásígẹ́tì ní orí ẹ̀gbẹ́. Muslim society ni a wà. Èmi ò kì í ṣe àdàlú. I know pé Muslim society ni. Látijọ́ tí ó dẹ̀ ti wà ní Muslim society yẹn, kálukú ló mọ tó ń dá sí ọ̀rọ̀ ní ayé ara ẹ̀.
wọn lè sọ wípé kò sáà fáwọn ìṣẹ̀ṣẹ̀ ṣe àfi tá bá fẹ́ parọ́ tá bá fẹ́ bò mọ́lẹ̀ so oníṣẹ̀ṣẹ̀ rẹ̀ ti wà nínú Ìlọrin tí wọ́n ṣe tó peacefully ṣùgbọ́n lẹ́nu ọjọ́ sọ àwọn kan wà tó yẹ pé adókun ibi ni wọ́n àwọn dàlú bàlújẹ́ so ọ̀tẹ́mi nítorí kò sí ọ̀nà tí mo fẹ́ mọ̀ mi ò kódà mi ò rò wẹ́nì kan lè sọ pé mo ní lọ́dún òye mo fẹ́ ṣọdún tí mo ṣe gbogbo tí mo fẹ́ bọ inú ilé mi náà ni kò sí nǹkan tó kan ẹnìbọdì ń bẹ̀ bí èmi rí bí pàdé àbá ṣàyànjú àbí wàhálà bí ẹ̀kan máa wá wàhálà ni gbogbo èyí tí mo ní mo bá hall mo fẹ́ ṣe ìyẹn is just this kind of get together mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni bọ́ sí gbogbo ẹ̀ náà mi ò rí àwọn ènìyàn blame ní ìmọ̀ pẹ̀lú ìbàdàn tó ṣiṣẹ́. So going forward ma ẹ ti ṣọdún báyìí ayé ti gbọ́ ọ̀rọ̀ ti mọ̀ kí ní káyọ̀ máa retí lọ́wọ́ ìyá Ayéṣẹ́kẹ́ mi ọmọ rárá. Well, they should expect a better me. Wọ́n máa retí the better me. Wọ́n dẹ̀ máa retí ìyá Ayéṣẹ́kẹ́ mi the branded. Nítorí pé látọjọ́ kọjọ́ lèmi ti jẹ́ oníṣẹ̀ṣe tó jẹ́ wípé mo wà branded náà tẹ́lẹ̀ náà. Because mo máa ń sọ pé bàbá Báyọ̀rẹ́ ṣe àbí tí ó bẹ̀ ní jègbèrè. Ìyẹn tó máa sọ pé oníṣẹ̀ṣe ni wọ́n tó ń fà á tí àwọn èèyàn ẹlẹ́sìn kejì fi ń mú wa ní mo bí pé àwọn ọ̀gá tá à ń ṣe nìyẹn nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá wọn apply civilization sí. Ẹ̀wọ̀n ìsìláàmù nígbà tó kọ́kọ́ wà ní ìgbà kan níbi àmì ní ẹ̀yàwó 200 years ìwé mo ṣe ń practice ẹ̀ wọ́n ní mo ṣe ń ṣe wọ́n ní civilization ti bá at least wọ́n ní picture ká bá bó ṣe rí nígbà kan rí civilization ti dé bá ọ̀làjú dé bá so àwọn èèyàn wa ò wọ́n àti lẹ́yìn ní ìsìn àwọn àti wípé yes àti wípé so tó máa retí ìyájé tó jí gírì nìkan máa retí ìyájé ọ̀tún ìyájé aláàbò ìyájé tó jẹ́ wípé humanity comes first before religion and I will always be like that no matter something dem mọ̀ pé tí a bá ń ṣe dáadáa tí ó bá kú díẹ̀ ní ọmọ lórí wájú ọmọ náà máa ṣiṣẹ́ yẹn ìmọ́lẹ̀. lákòótọ́ gbogbo àbálẹ̀ abákọ́mọ́sálásí abẹ́lẹ́gẹ́rì kan ẹ̀dáwọ̀ ègbó náà ni nígbà tí wàá lọ ní abẹ́ ìtẹ̀síwájú. èmi kọ́ ni mò ń kọ́ mọ́ṣáláṣí ṣe rí ẹni tó ní mọ́sí tó ń kọ́ mọ́ṣáláṣí yẹn èèyàn mi ni ìlú èyìnbó ló wà ó kàn trust mi ni ṣe ẹ̀rẹ̀ mọ̀ pé kéèyàn tó gbé level of trust ẹni tí mo sọ ẹni tó ń lọ jáde ni o ó tó wá gbé level of trust to my own level pé èmi ni mo fẹ́ pé mi bá wọn kọ́ mọ́sí ṣe mọ̀ pé ẹnìyẹn ti ní ìgbàgbọ́ nínú mi ó ní òun ti gbé fún àfáà kan rí tó jẹ́ pé wọ́n lọ olóòtú ọdún kan náà fi gbowó lọ́wọ́ tí òun ò rí picture yẹ̀yẹ́ òun jẹ́rìí ibẹ̀ lè ṣe gbàtúndẹ̀ ẹgbẹ́ yàn kan ló ní àpariwo ọlọ́run ta ló mọ ọlọ́run kò sẹ́ni tó mọ ọlọ́run tó sí gbogbo mi kíbi because tó bá jẹ́ wípé wọ́n ṣe ń gbèjà ọlọ́run yẹn tó bá yẹ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe rí ṣé bọ́lá ń wò mí tí mo fi bẹ̀rẹ̀ tí mo fi bá wọn kọ́ mọ́ṣáláṣí ọlọ́run wò mí tí a fi gbé lókè lẹ́yìn ìgbà tí wọ́n bá mi jà gbọ́ngàn àti ra pánù síbẹ̀ àwọn oníṣẹ̀ṣe kan bẹ̀rẹ̀ sí ní bú mi èèyàn burúkú ni oníṣẹ̀ṣe mùsùlùmí bó bá jẹ́ chọ́ọ̀chì náà nìkan bá fún mi lótí òkè ṣe mi tó bá jówó mi ni màá tó fẹ́ lọ fi kọ́lé ìjùbá àbí ilé ẹ̀sìn ifá ṣùgbọ́n èmi kọ́ ni mo ní owó ó ṣì kọ́ tí. gbogbo ìgbà tẹ́ ń kọ́ mọ́ṣáláṣí rẹ̀ ṣé àwọn mùsùlùmí mọ̀ pé oníṣẹ̀ṣe. wọ́n dà yóò tún ẹ̀mẹ́ta tí wọ́n wá kí mi nílé pé àyà ẹ ṣé o fún kọ́tẹ́ ìṣe yìí o ṣé mo pé tí wọ́n sọ pé mi wá kọ́mọ̀ sí yẹn wọ́n máa rí mi kù ní ìrìpẹ́ à bóyá nǹkan tó fẹ́ máa ṣe ládùúgbò òun ni ṣèbí fẹ́ kú fún wọn lọ́gbìgbé òun ṣe bẹ́ẹ̀ ló ṣe rí mo lè expect wípé ọ̀pọ̀lọpọ̀ máa ti ara mi gan mọ ọlọ́run yẹn wípé ọlọ́run tóbi ọlọ́run tó lè mú èèyàn tí wọ́n pè ní oníṣẹ̀ṣe tó lè mú ilẹ̀ nínú táwọn sọ pé fún yẹn ẹ̀sìn kan ṣoṣo ló wà nínú ẹ̀ ẹ̀rí ọlọ́run yẹn tóbi ọlọ́run tí ò ṣe é gbìjà tó jẹ́ pé òun ló ń tó gbogbo nǹkan ẹ̀ bó ṣe fẹ́ àwọn tí wọ́n jà yìí in the next 20 years wọ́n lè ní kankan nínú wọ́n lè mọ́ de mosque yẹn mosque máa wọ́n pay forever ni so ebi ò jẹ́ kí n takò ẹ̀sìn ẹlẹ́sìn kí ẹ̀kọ́ máa takò ẹ̀sìn mi fi mílẹ̀ pẹ̀lú kan tí mo bá believe dúró lórí ọwọ́ ẹ̀ jẹ́ kí n ṣe tèmi kí wọ́n náà ṣe tiẹ̀. ṣé ìrẹ̀lẹ̀ á ń gbé ní ààrẹ tí kò ń bẹ̀. ẹbí ò kúrò nínú Ìlọrin nínú wa mi ò kọjá àyè mi ò kọjá àyè mi Ìlọrin ni mo wà tí mo ra jókòó mi jẹ́jẹ́ sí. ẹjọ́ kí ló kọ ẹ̀sọ́ orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ọmọbìnrin Ajéṣìkẹ́mi Olókun Ọmọlára Ọlátúnjí. àwọn àríwá ṣe o. Ìlọrin ti bá àkàrà ìlú. Sọ́kùnrin náà wọ́n lè wọ́n ra. Ìdàgbàsókè wá sí ìlú àwọn ọ̀dà.
ọmọ aráàlú owó ra ènìyàn. Èmi náà yóò ti ń lọ́ta ènìyàn. Sáàlù sáàlù